ṣe irú rẹ̀ inú gba Islam lọ́wọ́ rẹ̀. ọmọ Gawati ti kú Rukaya Gawati tó ń kọrin ó jáde láyé inú Sufi náà ló kú sí. èmi náà rí inú Sufi ló kú sí àánú ẹ̀ ṣe mí. àbẹ́rẹ́ báwọn. inú Sufi ló kú sí tí ń kọrin káàkiri. mú èèyàn kan jáde bí èèyàn méjì tó gba Islam rú tó sọ pé òun lè jáde kó mú ẹnìkan àbí èèyàn méjì tó gba Islam lọ́wọ́ rẹ̀ tó bá yẹ pé irú Islam tí wọ́n ń preach fáwọn èèyàn lélẹ̀. ó kọrin kú ni. nítorí ayé yìí náà sì ni sọwárí ilé ayé èèyàn mélòó ló mọ̀. kí èèyàn wá wò sùsùn àwọn ọlọ́mọ tó ṣe ṣaláìsí ẹ tó ti wá ń sọ̀sọ̀kúsọ sí lára ó ti kú kèfèrí ni àwọn ọmọ olórin Islam yẹn náà àwọn onísúfì lẹ́bàá ń bẹ̀ kí ni súfì ṣe wá papọ̀ mọ́ kú ṣẹ́ni tí kì í ṣe súfì òun kú ni ó mọ àwọn tó ti kú lẹ́nìí ó mọ àwọn tó ti kú lọ́la ṣe bí nítorí pé àwọn yẹn ló kọ lọ́dọ̀ tí wọ́n ń bí la ṣe mọ̀ kódà àgbáyé ò gan mọ̀ òpẹ́ nìkan kan kú tẹ bá sọ lọ́dọ̀ òyìnbó ń sì pé ẹnìkan kú yóò ní àwọn ọmọ who is this ẹsẹ̀ mẹ́fà Alájà Rukaya Gawati àjọ lọ sí lónìí ni kódà wọn sí sínú ilé wọn sí sínú duplex wọn sí sínú bọ́ngálò kódà wọn sí sí tàálé wọn gbé lọ sáàrin àwọn òkú ni tóró ti kú láàrin èèyàn ó ti di òkú kọlọmbà fún kẹ wọn lọ sí sáàrin àwọn sí mápára ni ẹ bá ara ẹni tó kú ẹ̀yàtẹ́ àwọn ìgbín ọ̀run ti lọ níjọ́ tẹ gbin ọ̀run náà kú tí ẹ kọ́kọ́ ní humanity ó máa ń fi lè sí lára yín ẹ ti bọ́ta bí ọ̀pọ̀lọ́ inú òjò ẹ ti bẹ̀rẹ̀ sí tún lálé ẹ̀ ó wá ń sọ̀rọ̀ bálabàla àgbàlagbà 40+ náà ni ó jẹ́ má jẹ́ pé lágbàlagbà gan mọ́ ó wá ń bú àwọn bàbá tó tó ọ bí Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim 1975 náà ti kú láyé 1975 náà ti kú láyé where are you then níbo ló wà ń jọ náà ó ṣe máa wọ pátá lọ́wọ́ àbí kò just 2 years or 3 years torí mo gbọ́ pé you were just born 1973 or 1974 gbogbo ibi tó máa ti ń ṣàtakò ibẹ̀ náà tó máa bá ọ ṣe nǹkan tó wà tangible tó bá yẹ pé àwọn ọmọ ló ń kọ́ ń kéwú jẹ́ káyé mọ̀ pé afá akọ́ mọ́ ń kéwú ni ọ́ kí ló ń wá káàkiri àwọn ẹgbẹ́ rẹ máa ń wá sórí social media báwọn wọ́n máa fi Yorùbá kọ tọ́píìkì nígbà náà nígbà ìwọ yìí náà ló tún dé ló sọ pé Kùránì tí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n panu pọ̀ tí wọ́n jọ ṣe àwọn tó gba àwọn dàkátìrì àwọn dókítọ̀ ló ní gbogbo ohun tó kọ síbẹ̀ pé kò dáa wọ́n yọ mistake àwọn àgbàlagbà ìwọ yìí náà ni Kùránì tó wá tẹ̀ wọ́n bọ́ ló wà mélòó bẹ́ẹ̀ ló wà ń gbòòrò maktaba wo láti lè ríra sọmiye mélòó tó wà ń gbòòrò tó ń sọ pé lè abi rahima àbí rojima àbí instekfola wọn á wo wọn àtàfà ní ẹwà jọ ń ṣe bálabàlá àtúyúrú bí aṣíkàlẹ àtàkà ẹ wọn sọ pé àwọn oníṣòfì kí ni sófì gbà lọ́wọ́ yín ẹjẹ àṣedìbẹ́tì kò sí nǹkan kan nu sófì tó bàjẹ́ àwọn tó bá ń ṣe bàjẹ́ ń bẹ̀ ní kẹjẹ aṣọ ẹ dárúkọ wọn síta pé lágbájá ṣe báyìí lágbájá ṣe báyìí àmọ́ tó wọn bá ti sí láàrin wa ọ lè mọ tá à ń ṣe o ta ló kú nu yín tí orúkọ rẹ̀ tó last ń ta tóṣù kan ẹlòmíín wà láyé kàmá yìí tì jàbátá nù níjọ́ tó ń sọ pé bàbá òun ti wà nù náà ní bàbá tó bí òun wà nù náà bàbá tó ṣe wàhálà tó bí ọ bàbá tó tọ́ tó fi ọ sílé kíw tó lọ́dún mẹ́jọ mọ́ríkàsì tó tún gba mọ́sàrò lọ tó tún lọ kíw mẹ́ tó nímọ̀ tó ní mímọ̀ ọ̀ nímọ̀ tó lè sọ lárúbáwá lisanu wa lugha èdè just èdè ni tó bá lọ nífẹ̀ẹ́ la o lè sọ lárúbáwá àbí o fẹ́ gbọ́lá fún lárúbáwá ọ gbọ́lá fún torí nǹkan mẹ́ta li'annaha lughatul Qur'an li'anna an-nabiyya sallallahu alayhi wa sallam arabiyyun wa kalamu ahli al-janna arabiyyun khalas arabiyya anybody ló lè kọ́ àìmọye kristẹni tí ò ṣe mùsùlùmí tó sì lè sọ lárúbáwá tó sì gbọ́ tó gbọ́ kéwúyé tó fún wájá sí pé ọ̀rọ̀ bálabàlá lẹ́mọ̀ sọ ẹ mọ̀ ṣàtakò káàkiri ẹ wo tẹ bá fẹ́ ṣe dìbẹ́tì ẹ bọ́ta ọ níbo lẹ ti wá rí pé àwọn ní sufi ṣé sufi ló sọ fún ẹ pé mú rìsálà sufi yà kan wá tó sọ pé onísufi máa bóra àfọ onísufi máa búyàn àfọ onísufi máa mutí àfọ onísufi máa fi irun ṣeré mú jáde kákó sí ẹni tó sọ ọ lẹ́nu gbàdà pé eléyìí ò sí lójú ọ̀nà àmọ́ láti lè máa kọ̀ndẹ́mu pé gbogbo ohun tí ń jẹ́ tasawufu àbọ̀ ìwà láì sufi ojú ọ̀nà àánú ni ó dẹ̀ sọ bí ìgbà tó yẹ pé òun náà fún ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà pé mo dání bí ìgbà tó yẹ pé òun náà fún kọ́kọ́rọ́ àwọn tí ó wọ̀ náà pé gbogbo ẹni tí ó wọ̀ náà ọ̀dọ̀ ẹni kọ́kọ́rọ́ yẹn wà gbogbo ẹni tí ó wà àlìjẹ́nà ọ̀dọ̀ ẹni kọ́kọ́rọ́ yẹn wà ṣé wọ́n á bí ẹ ṣé ọlọ́run ó dájọ́ mi lójú ẹni
táwa sọ pé yawmal hashiri ọlọ́run gbogbo àjọ kì í ṣe pé yóò dájú ẹnìkan lójú ẹnìkan kó wá ti níbi tó fẹ́ wọ̀ wa kulla insani alzamnahu ta'irahu fi unki wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura iqra kitabak kafa bi nafsika al-yawma alayka hasiba. Oníkálùkù máa ka tiẹ̀ fún ara rẹ̀ ni kì í ṣe kí wọ́n lọ́wọ́ máa sọ pé mo ń dájọ́ lágbájá lójú lágbájá ẹ máa fi lágbájá ṣe ẹ̀yẹ àṣená ló wọ̀. Kódà Muflisu Ruwaybida tọ́lọ́ ń bá gba àwọn ẹ̀ tán tó gba gbogbo zakẹ́ tó gba gbogbo hajj ẹ̀ gbogbo owó tó fi ń proud yẹn tọ́lọ́ ń gba gbogbo ẹ̀yọ́ ògbìn alikiyama tó fi dí gbèsè gbogbo bàbá Mudiu Markaz tó bú irun ẹ̀ ò lè ká àwẹ̀ rẹ̀ ò lè ká zakẹ́ rẹ̀ ò lè ká gbogbo ìbádà rẹ̀ ò lè ká tó bá jò kanlẹ̀ tán bí táyà mọ́tò Ọlọ́run sọ pé yá summal jahim sulu fagulu ẹ ti gbàgbọ́n ẹ ti ṣàkíyù fagulu ẹ ti summal jahim sulu ẹ lọ jù sínú náà yẹn dànù kò ní ṣojú ẹni kankan náà láàrin Ọlọ́run àtàwọn màláíkà náà ni o. Àfáwà Abu Suleiman ó ní dandan ni kó ní Sufi ká máa rí inú iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo tí ó máa gbáwájú ẹ̀ kọjá tí ó máa jáde lára rẹ̀ kó gbọ́dọ̀ yàtọ̀ sódodo wa yakunu da'iman ma'al haqqi ó gbọ́dọ̀ máa wà pẹ̀lú òdodo ní gbogbo ìgbà ala halin la ya'lamuha illa huwa. Lọ wọnú Tadhkiratul Awliya juzu awal ní safa 222 ó wà mẹ́. Sheikh Fariduddin Al-Atawi ó ní asufi ẹ̀rọ ní sufi man idha nataqa tó bá sọ̀rọ̀ kana kalamuhu aina halihi ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ tó bá ti sọ jáde báyìí ẹ máa gbóòórùn pé ọ̀rọ̀ tí ń sọ jáde yìí ń tọ́lọ̀ ń fẹ́ ní sọ jáde directly yóò máa bá ń tó yẹ kó sọ mu wala yantiqu bi shay'in illa idha kana huwa zalik kò sí ní lanu sọ̀rọ̀ anyhow wọn kì í sọ̀rọ̀ anyhow wọn kì í pe àpèmọ́ra tí ò bá dá mọ́ra wọn tán bá sọ̀rọ̀ kẹkàlẹ̀ ìwọ ní òye àyè. Wọ́n pe arákùnrin kan ní Abu Rahima mo máa ń gbọ́ fírífírí ìmọ̀ pé arákùnrin náà ìmọ̀ pé òkì ìbáwọn ni fajirun mutahatikun àbà pẹ̀lọ́jọ́ orí láwọn tẹ́ gbà lábúrò náà kú láyé yìí àwọn tẹ́ tó bí lọ́mọ ló ń kú láyé yìí ẹ sì gbá wá sí lára lábẹ́ ọ̀rọ̀ yẹn náà ni ẹni tó wá tó kú yìí ṣe àwọn péjọ tẹ́ gbé ọ̀run kú bí àfáàyàn náà ṣe bọ́ tanu tó bẹ̀rẹ̀ sí lálàsẹ ẹni tó ń pa àwọn ẹbí ẹ̀ lẹ́kún tínú ọkọ ń bàjẹ́ pé bolo òun ti rí ìyàwó ìmọ̀ tínú àwọn ọmọ ń bàjẹ́ pé ọmọ ìyá àwọn kú àwọn oníyàmọ́ láyé tínú ọ̀rẹ́ ń bàjẹ́ pé ta ni ó tún ṣe bí ọ̀rẹ́ àwọn ọmọ ẹni tó níyà tó ní bàbá láyé. Ìbànújẹ́ yẹn kò sí ẹni tí ò ní wà lára rẹ̀ gbàgbé pé ẹ̀sìn ìtara pé èèyàn lára ara ṣá ló kú kódà àwọn ọmọ ẹdìyẹ téèyàn bá ń sìn tó bá kú yóò tàyàn lára ká tó wá sọ pé èèyàn odidi èèyàn wá kú kò tiẹ̀ wá sí ìtara bẹ́ẹ̀ ṣe níjọ́ náà nù ó tún wá dè ní iná ẹ̀yin olórin Islam tẹ́ ẹ bá túbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá kú tẹ́ ẹ túbá tẹ́ ẹ bá fi kú lórí ẹ kú jálajàlá ni ẹ kú oríṣiríṣi ọ̀rọ̀ àkọ́kọ́ mùsùlùmí lẹ́ni tó kú ó lẹ́tọ̀ọ́ àdúrà lọ́dọ̀ wa kákọ́ tiẹ̀ kọ́ ṣàdúrà fún ni pé Ọlọ́run dákun ikfir laha warhamha wa tajawaz an sayyi'atiha in kana muhsinatan fazid fi ihsaniha wa in kanat ghayra dhalik fatajawaz an sayyi'atiha. Àdúrà tó dànù ní ọmọ ajá sípà wa náà ń palẹ̀ mọ́ tí wá kalẹ̀ oníkàlùkù ń ṣàdúrà fúnra wọn náà tó bá ń ṣàdúrà fún kù kan ń ṣàdúrà fúnra rẹ ni ikú tẹ̀wọ́ yẹn náà oore ni àmọ́ ká má kù láburú ká ní lágbájá ọjọ́ tó ti kú ní gbogbo mọ́tà zikiru gbogbo oríire inú ilé ẹ̀ náà kú pẹ̀lú ẹ̀ àánú yẹn ló máa ń ṣe ẹni tó bá daṣẹ́ lẹ̀ ló máa ń ṣe mí lára ẹni tó bá da ọjà rẹ̀ lẹ̀ lójijì wá bí àwa léèrè ń dùn wá ẹ wá jáde síta ẹ ti wá
bẹ́ẹ̀ sì sọ pé ẹni tí ò ti wọlẹ̀ ẹ̀yin tí ń sọ̀rọ̀ lélẹ́rí ẹ wo ẹni tó kú yìí o ẹ̀rọ kìíní kan ẹ̀yin tẹ́kù ẹ lọ túbà o ibẹ̀ bá fi kú báyìí ẹ kú jala ibẹ̀ ẹ kọ́ mo tiẹ̀ fẹ́ ń lò. torí pé àgbà ò kan gbọ́. mo wá pè sórí program àfáà náà dẹ́ farabalẹ̀ ó gbọ́ mi nípa ọ̀rọ̀ tasawuf kódà kò sí tíra kankan lọ́dọ̀ mi gbogbo ohun tó ń wà náà gbogbo ohun tó ti wà lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà la sọ jáde torí pé alhamdulillah tó wáyé pé kí ó tó lọ pẹ̀lú èdè lárúbáwá yìí ni alhamdulillah hadha min fadli rabbi àánú ọlọ́run. mo wá pè sórí ṣóò náà mo ṣàlàyé ọ̀rọ̀ wọn làwọn onísúfílẹ́bà tí ń búra onísúfílẹ́bà tí ń kọrin onísúfílẹ́bà ní kíní ó ṣàka gbogbo kíní òun lẹ̀ sáwọn onísúfí nìkan ló ń búra àti pé kí lára bíbó ṣe wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ. ẹni tó bá ń búra níjọ́ tára rẹ̀ bá jóná ta ni ó gbà tìjú ẹ̀ èmi kọ́ ni màá gbà tìjú ẹ̀ la yaziru waziratun wizra ukhra. ìsìláàmù sì láṣọ libasu at-taqwa aṣọ ìsìláàmù ní ìbẹ̀rù ọlọ́run tó yẹ pé inú ọkàn ní gbé aṣọ ò ní aṣọ tó bá wọ̀ ọrìn wò ìwọ ni wọ́n fi wé ẹranko tí wọ́n tábàrù hayawanan pé ẹ̀rí lágbájá ìwọ ló máa gbé ibú ẹ̀ aláìbù ọkọ̀ àlèk ìwọ ló máa gba ibú ẹ̀ bó bá wù ọ́ ó má fẹsẹ̀ rìn mọ́ kó mọ forí rìn ìwọ ló ní pírọ́blẹ̀mù ẹ̀. àmọ́ láti lè sọ pé tí ẹnìkan bá ṣe kinní kan ẹ wá ń kó ìdájọ́ yẹn wá ń dàpọ̀ mọ́ pé àwọn onísúfí náà máa ń búra kán ní àfáà lùsùnà tó búra rẹpẹtẹ tá a lè rẹpẹtẹ àwọn kò sí ní tó kàn wá kò ní ká má kírun wa kò ní ká má sin lọ́hùn tiwa òun ló ní pírọ́blẹ̀mù rẹ̀ tó bá jóná tí ojú fanta ẹsẹ̀ kóòkì ó yóò máa tì í lójú fúnra rẹ̀ ẹnìkan ò ní kọ́kọ́ tó filẹ̀ èyí tó jọ kan gbogbo wa ní kápríṣì tàwíìdì fúnra wa ìmọ̀lọ́run lọ́kan ká sọ fọ́lọ́run ṣe ń ṣe à ń torí kìbi òṣùlùmí pẹ̀lú làákàyè pẹ̀lú àgbékalẹ̀ gidi tó wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn kì í ṣọ̀nà tẹ́ gbogbo yín gbègbà yẹn kí ọmọ fẹ́ lò ń bẹ̀ ni pé ara ṣàlàyé fúnra wa pẹ̀lú àfa àlẹ́gbà alhamdulillah àfa wa ní àwọn ṣé Ibrahim Mọ̀lánà Ṣé Ahmada Tijani ìgbà kan àwọn kan ṣàṣọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn kalẹ̀ pété ẹ̀ bá fẹ́ tẹ̀lé ìlànà àwọn yẹn pété ẹ̀ bá fi tẹ̀lé ìlànà àwọn Ṣé Ahmada Tijani Ṣé Ibrahim Niasse pété ẹ̀ bá fi tẹ̀lé wọn tẹ́yẹ̀ bá kú sórí ìlànà wọn mọ́ta káfíran èèyàn kúkú kèfèrí nù kèfèrí náà ló wá di mọ́ǹtọ́bà wọn catholic kàfárá yẹn máa ń ṣùrùtù tí ó kọ́kọ́ pélé lérí kọ́rọ̀ tó di pé lágbájá tẹ̀ ń wò yìí kèfèrí ni ọ̀tá ọlọ́run gidi tààrà lélẹ́yìí torí pé ọ̀tá ọlọ́run lẹni tí ò ní gbọ́tọ̀ ọlọ́run lẹni tó yẹ pé Allah akbar kabira ó ṣe ní láàánú o ó ṣe ní láàánú mo wá sọ fáfáà náà pé kó mú ọ̀rọ̀ méjì wá nínú ọ̀rọ̀ àwọn àfáà wa yìí tó takò ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì wa Muhammad torí pé ìntọ́ ọba ti mọ̀ al-insanu aduwwu ma jahila ìntẹ́ ọba ti mọ̀ ọ̀tá nǹkan yẹn lèyìn ó jẹ́ torí pé ntọ́ ò mọ̀ ìwọ́ ló mọ̀ ẹlòmíì mọ̀ Abu Hamid al-Ghazali hujjatul Islam al-Imam al-Ghazali níjọ́ tí wọ́n lọ bẹ́ẹ̀ ní iṣẹ́ ọ̀yà wọ́n bẹ́ẹ̀ ní iṣẹ́ ọ̀yà sí tasawufu wọ́n ní wá lọ bú àwọn sàṣọ wọ́n fún ní owó wọ́n kó owó nǹkan fún pé bọ́ wá tí lè bá wa ṣe afẹ́ kó bá dojú ìjà kan àwọn onísúfí tó ra mọ̀ pé mọ̀ rẹ̀ pọ̀ púpọ̀ ó ní ẹjẹ́ ń kọ́kọ́ wọnú ẹ̀ náà kí n kọ́kọ́ ṣe wò kí n mọ̀ ń tẹ̀ ń sọ wọ́n á ní àkọ́kọ́ lọ ṣe nígbà tó wọnú tasawufu tó ṣe kò lè jáde mẹ́mọ́ ó ní àṣírí ibú lẹ́fẹ́ kó bá mi ṣé nínú agbo ọlọ́run yìí lẹ́fẹ́ kí n wọ̀ kí n tún jáde ṣé bẹ́ẹ̀ lẹ́fẹ́ kí n máa kọjú ìjà sí bẹ́ẹ̀ bá kọjú ìjà sí lóru agbo ọlọ́run yìí èèyàn nírànú ọlọ́run mọ́ ló fi wá ní man lam yashrab mashrabana ẹni tí ò bá múrú omi tá a mú yìí
lam ya'rifu ahwalana kò lè má ṣe sí wa o wa lam yafham kalamana kò lè gbọ́ wáyé wa lam ya'rif ahwalana nta ṣe ò lè yé lam yafham kalamana lam ya'rif ahwalana kò ní gbọ́ wáyé torí kò sí láàrin wa ṣe gbogbo yọnu tẹ́ ń ṣe tẹ́ ń jọnu sí gbogbo àwọn àgbàlagbà tẹ́ ń ṣe bá tẹ́ ń ṣàwọ̀ yìí torí pé ẹ̀mọ́ ẹ wá ń sọ pé ẹ̀yin náà ṣe tasawufu rí oníkálukú náà wà náà èmi náà fi súfì ayé gbogbo ẹ̀yà fáyì súfì wò lẹ ṣe kí náà ń pè ní tasawufu very irrelevant people tó bá sọ pé ò ní gbọ́ ìyẹn lọ́wọ́ àfihàn pé àìwí òsì àìgbọ́bùṣe agbọ́mágbà lókù tí ó jẹ̀ka ṣó ti kọ́lọ̀n kó ṣàánú wa ádá wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.